Ah, ọ̀rẹ́ mi. Good to see you. Thank you. How's everything? I'm fine. Báwo ni? Ṣé kò pẹ́ kó tó lọ kétì ìbàṣá? At all. I was able to. Ṣé mọ́ra rí ni? Yes. Mo worry. But that go no just see me. Bọ̀dá àdúgbò. Yes. Mo ṣe wà yìí bó ṣe jókòó yìí bó ṣe answer. Wọ́n yìí marry o. Bẹ́ẹ̀ ni èmi náà máa ń disturb wíwá pé àwọn fẹ́ fẹ́ mi kíníkan. Ṣòro káàdì pé ìwà wọn ò dà. Wọ́n ó ṣèyàn. Àmọ́ wọn yìí níyàwó bó ṣe wà yìí. Ìgbà tó ní wọ́n disturb ẹ̀ ń gbà yẹn. Ṣé tí ò ṣe wá fún wọn ní chance? Ọ̀rẹ́ mi. Èèyàn arákùnrin tó dúró tán báyìí tó jókòó báyìí. A sọ pé bóyá irú mi. Ṣorí ìgbẹ́ni tó kọ sí mi yan ẹ̀tọ́ ní. Kò sí kan tó fẹ́ mi ṣe. Ṣorí ìwọ tó náwó lọ́wọ́ àwọn tó náwó lọ́wọ́ dáadáa ló lè fẹ́ràn àwọn tó jókòó báyìí. Yes. Ń gbọ́jú wọn. Wọ́n náà àwọn olówó ló ń tẹ̀lé. Àwọn olówó tó lówó dáadáa ló máa ń like. Olówó ni o. Mo jẹ́ ti gbàgbé kí tiẹ̀ lórúkọ yẹn náà ládùúgbò. Ṣọlá náà ni mò ń jẹ́ Ṣọlá lórúkọ mi. Ṣorí nǹkan tí mo sọ fún yín. Wọn ò lè rántí orúkọ rẹ̀ àwa báyìí. Ṣorí tó wáyé pé rú yín. Wọ́n máa rántí o, àmọ́ wà. Oh, Ṣọlá. Ọmọ Ṣọlá. Ṣé bẹ́ẹ̀ ṣe rí rèé? So, ju wọn. Àwọn tó bá lówó lọ́wọ́, àwọn ló máa ń tẹ̀lé. Tí wọ́n ní owó gidi. Bí ìṣẹ̀kẹ̀rẹ̀. Àwọn ni ó. Ṣọlá, dáni náà là mò ń bẹ̀ sọ̀rọ̀. Kí ni ìtumọ̀ gbogbo òṣì tó lọ́ṣẹ́ bẹ́ẹ̀ náà? Sọ ìtumọ̀ dírámà tó ń pàtọ́mù ń bẹ̀rẹ̀ sọ fún mi. Èmi ni ẹ̀gbọ́n àdúgbò. Èmi lè ní òtí ìmárì àbí òun dì náà èmi àbí. Àbí bẹ́ẹ̀ kọ́? Títí ẹ ló ṣe yẹn, má ṣe tèmi fún ẹ. Ó dé farabalẹ̀. Calm down kó wálé. Ṣorí dírámà tó mẹ́nu bà yẹn gangan. Dírámà yẹn lè rí bẹ́ẹ̀ perform. Àjọ ń play dírámà yẹn. Ṣó ti rí? Àtìgbà tí mo ti mọ Fọláwùnmí ni mo realize wípé burúkú owó wà lọ́wọ́ ẹ̀. Ó ní burúkú owó ní ọwọ́. Gbogbo ọ̀nà tí máa fi penetrate sí ọmọ yìí lára ni mo wá. Inú mi dẹ̀ wá dùn wípé mo bá ẹ̀ ń bẹ̀ bó o tiẹ̀ mọ́rí yẹn inú mi dùn sí. Ó jẹ́ kí n sọ fún ẹ ibi tí a fẹ́ gbé òbí sí òbí ti padà wù ń bẹ̀. Sórí pórí ẹ̀ ò pé. Sórí pé ò ní làákàyè Ṣọlá. So ojú kòkòrò ẹ tó dààmú ẹ ń sìn tó fẹ́ fi gbowó lọ́wọ́ ọ̀rẹ́ obìnrin tí wọn ò lè ṣiṣẹ́ tiẹ̀ àbí iṣẹ́ tó ń ṣe tó ń distribute ọjà káàkiri kò tẹ́ lọ́rùn tó àbí bẹ́ẹ̀ kọ́ kí wọ́n lè tẹ̀mí nú ẹ̀ o ní ojú tó wà lára ẹ̀ kí ni tẹ̀mí bẹ́ẹ̀. Ẹni ò lè. Ó lè ní ẹ. Wọ́n sọ wípé ọmọ Fọláwùnmí rí. Ẹ tí mi ò bá sọ fẹ́ pé mo lọ sílé Fọláwùnmí kọ́ ẹni tó jẹ́ pé junior mi ni ní school mo dẹ̀ ní kí wá kí òun lé kí nìyẹn ní í ṣe pẹ̀lú. Junior ní school lọ́wọ́ bàtà ló wọ aṣọ ló kúrò léyìí. Àṣìjọ wáyé tí ò dẹ̀ lè sọ fún mi wípé ó ń lọ sílé obìnrin kan. Mo lè má sọ fún ẹ pé mi ò lọ síbi kan mo lè má sọ. Ìwọ ló yà sẹ́ni lọ sọ fún mi pé ó lọ sílé obìnrin àbí. Ẹ jọ wo ókè nítorí mi ò sọ fún ẹ pé mo lọ sí ọ̀dọ̀ ẹ̀ ló ṣe pè mí ní ẹ̀gbọ́n àdúgbò. Ó lè. Wọ́n pè mí ló lè mọ Adéjùwọ̀n má jẹ́ rántí nǹkan tí ò dáa. Òun mo ti sọ fún ẹ yẹn. Ṣé ni kò calm down kó wálé gbogbo nǹkan tí máa sọ fún ẹ. Tọ́ǹgọ̀ pé o mọ lady yìí rí èmi náà dẹ̀ mọ̀ rí jẹ́ ká plan bá ṣe máa wọlé sílá máa fi rówó gbà lọ́wọ́ ẹ̀. Tèmi fẹ́ nìyẹn. Ìwọ lọ Ṣọlá tó fún mi yìí ọmọ tó fún mi ṣé kìí ṣe àṣìyàn báyọ̀ lọ. Ìwọ Ọlọ́run ẹlẹ́dàá mi ó fún mi Ládéjùwọ̀n mo dẹ̀ lọ́ọ̀fẹ́